A kú dédé àsìkò yìí, mo kọ́kùnrin mo kóbìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí, ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di, ìjàmbá ò ní wọlé tọ̀ wá, àní kàn dààmú, aburú ò ní ṣe wá, kò ní ṣe wá, kò ní ṣọmọ wa, kò ní ṣaya wa, kò ní ṣọkọ wa. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora tẹ́ ń wò mí, ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́, ojú tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di, àtàwọn tó wà nílé. Ẹ̀yin tẹ́ wà nírìn àjò, ẹ kó ẹrú àtẹrù bí tẹ́ wà, ẹ kó wálé wá bá wa ń bí ni. Aburú tó ń bẹ lọ́hùn kò ní jẹ́ ìpín yín. Ẹ ní ti lérù kúrò dé, ẹ ní tòde rùkú wọlé. Àwa tá wà nílé náà ní ti lérù kúrò dé, ní tòde rùkú wọlé. Gbogbo ayé ò ní lù fún gbogbo wa jó. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé, mo kí yín ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàbọ̀ sórí ètò àṣírí lílo ewé àti egbò àwọn bàbá wa. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Mo kí yín pé Happy New Year. Ojú wa ó rọ́dún pẹ́. Ìlọ́po oore l'Ọlọ́run ó máa ṣe fún gbogbo wa. Tí mo mú wá fún wa lénìí, mo wá nítorí àwa ọmọ adúláwọ̀, àwa ọmọ Yorùbá àtàtà, ogun ò ní kó wa lọ. Mo wá lénìí nítorí àwọn dáràndáràn, ẹ ti mọ̀ wọ́n, dáràndáràn tó ò jẹ́ kí àwọn èèyàn wá sinmi nínú oko. Ẹ má jẹ́ ká dákọ̀ wọn, ó ti yé yín. Torí ẹ̀ mo fi wá sí orí atẹ́gùn lónìí. Mo fẹ́ fi iṣẹ́ ilẹ̀, mi ò fi sílẹ̀ nítorí ìwọ tó ń ṣe jàgídíjàgan o. Mi ò fi iṣẹ́ ilẹ̀ nítorí ìwọ tó ń ṣiṣẹ́ ọmọ ìta. Iṣẹ́ yìí tó bá lò kò ní jẹ́ fún ẹ. Ìwọ tó bá fẹ́ fi iṣẹ́ ìdojú ìjà kọ ọmọ Yorùbá, iṣẹ́ yìí ò ní jẹ́ fún ẹ. Bógo bá ń jẹ́ t'Ọlọ́run, iṣẹ́ yìí náà ni ó dojú ìjà kọ ẹ́. Ìwọ tó bá fẹ́ lo iṣẹ́ lọ́nà àìtọ́, kò ní jẹ́ fún ìwọ tó bá fẹ́ lò lọ́nà àìtọ́. Ẹ máa bá mi ká lọ. Ẹ wo ọwọ́ mi, ẹ wo nǹkan tí mo mú lọ́wọ́ yìí. Ẹ jẹ́ ká lọ wá pándọ̀rọ̀, èso pándọ̀rọ̀ tí ò jù báyìí lọ, èso pándọ̀rọ̀ tí ò jù báyìí lọ, tí ò tóbi, tó kéré. Ẹ jẹ́ ká wá bí àpèjúwe. Ká sọ pé èpo pándọ̀rọ̀ ni mo mú lọ́wọ́ yìí, bí àpèjúwe ni o. Wọ́n ṣe pándọ̀rọ̀ nìyí o, bí àpèjúwe. A wá mú èpo pándọ̀rọ̀ yìí, a fi sílẹ̀ lẹ̀ lásán. Bí àpẹẹrẹ, a wá mú kùmọ̀ lọ́wọ́. Kí ló ń pè ní kùmọ̀? Igi tó tóbi náà ń pè ní kùmọ̀. Èso pándọ̀rọ̀ ló wà lọ́wọ́ mi bí àpẹẹrẹ ni o, kò ṣe pándọ̀rọ̀ o. A wá fi èso pándọ̀rọ̀ yìí, a fi sílẹ̀ lẹ̀. A wá mú kùmọ̀, a wá síbi ẹ̀pá fẹ́ da kùmọ̀ bó, a dẹ́rù bá. Kùmọ̀ yóò gbọ́dọ̀ kán. Ẹ pé kò kán. Tó bá ti kán báyìí, kò ṣiṣẹ́ mọ́ o. Tó bá ti kán, kò ṣiṣẹ́ mọ́. Àní jẹ́ kó kán, a dẹ́rù bá. Àkọ́kọ́, a gbé sókè gan. Ẹ̀kejì, tó bá ti di ẹlẹ́ẹ̀kẹta, yóò bá. A wá fi kùmọ̀ yẹn, a fi fọ́, tí ó fọ́, ó máa fọ́n ká, ó máa fọ́n káàkiri. Ẹ tó bá ti wá fọ́n ká, tó ti wà nílẹ̀ tó ti fọ́n ká, a wá sá. Ibi tó ti fọ́n ká yẹn, a sá. Wá ti wá sá, a wá jó mọ́ odidi atare kan. Ẹ bá ti wá jó mọ́ odidi atare kan, a máa fi fọ́ ẹ̀kọ mu ni. Ẹ̀ẹ̀kan lóṣù la máa lò.
torí kò ń ṣògùn tá a lè máa lò lójoojúmọ́ o. Tá a máa lò lójoojúmọ́ ó máa ń pa okó, ó máa pa nǹkan ọmọkùnrin wa ni. Tí wọ́n bá ti ń ṣáyàn ládàá bẹ́ẹ̀ lóko máa kú. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kan lóṣù ni àtàwa àti ẹbí wa ká máa fi fọ́ ẹ̀kọ́ mu ní ẹ̀ẹ̀kan lóṣù. Ìyẹn parí síbẹ̀. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi like video, ẹ bá mi share ẹ̀. Ẹ comment. Ní tí ò bá yé yín ẹ béèrè. Ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ òkígbẹ́ ẹlẹ́ẹ̀kejì. Ṣé ń bá mi bọ̀? Ẹ máa bá mi ká lọ. Ẹ jẹ́ ká lọ wá ọ̀pọ̀lọ́ ìjòkùn, ọ̀pọ̀lọ́ tó tóbi, tó bu mọ́lẹ̀ fúnra ẹ̀. Òun náà ń pè ní ọ̀pọ̀lọ́ ìjòkùn, ọ̀pọ̀lọ́ ńlá. Ẹ jẹ́ ká lọ wá ìdàndán. Wọ́n ń pe kinní kan ní ìdàndán. Ṣé rí ìdàndán yìí? Ó wà lọ́dọ̀ àwọn eléwé ọmọ. Wọ́n ń tà á. Àwa tó bá wà ní, ó máa ń wà nílùú. Ìlú tán ti bí wa, ìdàndán yẹn pọ̀ ń bẹ̀. Àwọn kan ń pè ní, àwọn kan ní ìpá góòdì ni. Wọ́n níbi tí ìdàndán bá wà, góòdì wà ń bẹ̀. Ó pọ̀ nílùú tán ti bí wa, nílùú Ìníṣà. Ṣé rí ìdàndán yìí? Àwọn eléwé ọmọ ń tà á. Dúdú wà, funfun wà, funfun yẹn la máa lò. Ẹ jẹ́ ká lọ ìdàndán kó kúnná dáadáa. Tó bá ti kúnná, ẹ jẹ́ ká ju ọ̀pọ̀lọ́ ìjòkùn yẹn ká jù sínú omi. Ká sè é kó hó. Tó bá ti hó, tọ́pọ̀lọ́ yẹn ti jiná dáadáa, ẹ jẹ́ ká mú ọ̀pọ̀lọ́ yẹn ká sọ́nù. Kò wúlò fún wa mọ́. Ṣé ẹ rí omi yìí? Omi yẹn a wá fi ro ògì ẹ̀kọ múmu. A da ògì sínú ẹ̀. Ẹ jẹ́ ká rò ó. Ẹ bá ti wá ń rò ó, ìdàndán tá a lọ tó ti kúnná yìí tá a ti fi àjọ̀ kù, ká wá da díẹ̀ níwọ̀nba sí, ká rò pọ̀ mọ́ ògì. Kẹ́nì kọ̀ọ̀kan wá mu síbí méjì méjì. Ọmọ wa síbí méjì. Ìyàwó wa síbí méjì. Àwa náà síbí méjì. Kò jù báyẹn lọ. Òkígbẹ́ tó confirm ni. Tested okay ni. Ó dájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Ẹ má jẹ́ ká fi ṣeré o. Ògùn tó confirm ni. Ọlọ́run á jẹ́ kó bá wa ní ara mu. Ẹ má jẹ́ ká fi ṣeré. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi like ẹ̀. Tó ti yé yín? Ẹ bá mi like ẹ̀. Ẹ bá mi share káàkiri kó jàǹfààní. Ẹ sì má gbàgbé àti máa kọ àwọn nǹkan tí mò ń sọ yìí. Ẹ má gbàgbé àti máa kọ sílẹ̀. Tó ti yé yín? Ẹ má gbàgbé àti máa kọ lẹ̀. Kò jù báyẹn lọ. Orúkọ mi ò yípadà. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ire o.